All right, my people, welcome back onto this channel. Well, my people, a lot of things are happening right now as we speak. It's only God. It's only God that will save us. Most especially the people in the southwest right now as we speak. It's only God because as we speak right now, war looms. Well, I'm going to release an audio to you right now. You will understand what exactly we are talking about. But as far as the movement is concerned right now, in fact, the people of southwestern part of Nigeria had to wake up. The needful needs to be done simply because there are some traitors who have sold the Yorubas to the Fulãñis, and then right now as we speak, this set of Fulanis are right now in the country, and then they are set to attack the Yorubas. Either you like it or not, this is exactly what is happening, and then everybody needs to wake up. Everybody needs to do the needful before it is too late, and exactly what Chief Sunday Igboho was fighting for before he was now detained, and this is what is happening right now. This set of people are no longer joking. They are now in the country with some kind of sophisticated weapons. And then when we talk about this, some set of people will be like, I beg you, no go reach our side. As we speak right now, the Lord is your shepherd. All right, my people, I will not want to waste much of your time. Let me release this audio. Then you will just sit back and then listen and then know what next step you believe should be done. All right, I would like to have your comment in the comment section below. All right, my people, this is it. Listen now. lẹ́nìí ìjọba nàìjíríà kódà gbọ́ngbọ́n kọ́ sí lẹ́nìí wọn ò lè rí wa fi ṣe nǹkan kan ìgbà la máa ń pa ẹnìkan kì í pàwọ́ nàìjíríà kan ló ń kọ̀ǹtró wa àwọn arab ni wọ́n ń kọ̀ǹtró wa èní yẹn a máa tún mọ oríṣìíríṣìí tí wọ́n fi ń kọ̀ǹtró wa nítorí pé nílẹ̀ yorùbá ní ilẹ̀ nàìjíríà lóòótọ́ tó bá jẹ́ wípé ìjọba nàìjíríà ló jẹ́ aláṣẹ wa lóòótọ́ tẹ́nu ẹ̀ kàlù mo mọ̀ pé àwọn agbésùmọ̀bí àwọn fúlàní tó ń gbé ìbọn wọlé mo mọ̀ pé aká nàìjíríà máa ti ká wọn mo mọ̀ pé ìjọba nàìjíríà máa ti pàṣẹ ṣùgbọ́n ìjọba nàìjíríà ò lè pàṣẹ fún àwọn pípù yìí mo fẹ́ kí ẹ ṣe àkíyèsí àwọn nǹkan kan tí mo rí mo fẹ́ kí ẹ máa bá mi lọ o ẹ máa bá mi lọ ẹ bá mi tẹ́kìá ọmọ yẹn o. ẹ̀yin èèyàn mi ẹ máa bá mi lọ o. ẹ má bínú ẹ̀yin èèyàn mi ò ní fi í ṣàwátì gbòrògbòrò ayé ò ní lù fún yín jó pátó fọ bàtàbà mi jẹun níbọ sọdẹdẹ nìkọkọ wa mo fẹ́ kẹ́ ẹ máa bá prógámù yìí lọ ẹ má bínú nítorí pé ẹni tó bá lọ òun ló bá kú ká ẹ lè mọ̀ pé ìjọba nàìjíríà wọn ò ní ẹnu rárá àwọn arab ni wọ́n ń control wa bẹ́ẹ̀ ni àwọn arab country àwọn ni wọ́n ń control wa nítorí pé kò sí ẹnu tí ìjọba nàìjíríà ní ìjọba nàìjíríà ò ní ẹnu wọn ò ní ẹnu rárá ìdí tó dẹ̀ fi ní ẹnu kò ju wípé wọn ò lè pàṣẹ wípé kí àwọn pípù ìkọ́ kúrò torí pé wọ́n mọ̀ pé táwọn bá pàṣẹ àwọn àtọ̀hún yẹn wọ́n máa bá wọn fà wàhálà torí pé ìdá méjì tí nàìjíríà bá pa owó wọ́n máa dá sí ìdá mẹ́ta nàìjíríà máa kó kan àwọn máa kó méjì ṣe ni pé ìjọba
Nàìjíríà ò lè pàṣẹ lóòótọ́ wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn mo rò pé irọ́ ni. ẹ má bínú nẹ́tíwọ̀kì ni òun máa jẹ́ kẹ́ gbọ́ tán o. kẹ́ ẹ wá wo nǹkan tí wọ́n ń kó wọlé torí tí ó bá jẹ́ pé nǹkan tí wọ́n fi ṣọ́ Sunday Igboho ọmọdé yẹn mọ́ májàsọ́lá Àdìsá wọ́n ṣọ́ débi tí wọ́n ti mú ni. ìjọba Nàìjíríà tó ṣọ́ débi tí wọ́n ti mú tí wọ́n fi àwọn Kútọ̀nù tó tọ́jọ tí wọ́n jọ pawọ́pọ̀ tó fi mú Sunday ọmọdé yẹn mọ́. ṣé ìjọba Nàìjíríà yẹn kò yẹ kó ti mú àwọn pípù yìí? ẹ jẹ́ bá mi palẹ̀ pín ẹdẹ. ṣé ìjọba Nàìjíríà yẹn ṣé kò yẹ kó ti mú àwọn pípù yìí? ká lè mọ̀ pé èyí tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje gidi lọ. nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. ẹ má yẹ ká tọ́ra wa. ẹ má yẹ ká tọ́ra wa. ìjọba Nàìjíríà àwọn kọ́ ni wọ́n sponsor àwọn pípù yìí. torí tó bá jẹ́ pé àwọn náà sponsor àwọn pípù yìí bá ṣe ń sọ tó Nàìjíríà ò ní agbára láti control àwọn ará bíi. tí ẹ bá rí ọ̀tá ó dùn mí pé nẹ́tíwọ̀kì ń dà mí láàmú. nẹ́tíwọ̀kì yìí máa rí gbódùn báyìí kí tó padà lẹ́yìn ẹ̀. in fact nǹkan kan o tí ẹ bá rí irinṣẹ́ tírélà ni wọ́n fi kó irinṣẹ́ tó ẹni tó fẹ́ fi jagun tírélà náà fi kó dín náà fi kó wọlé. ẹ̀yin èèyàn mi tírélà ni wọ́n fi kó irinṣẹ́ yìí wọlé. màá rí pé mo bá nẹ́tíwọ̀kì yìí fà lẹ́nìí ó máa ṣe ẹ̀yàn ṣáà máa wò mí lẹ́nìí nẹ́tíwọ̀kì yẹn ó máa ṣe èmi náà dúró ti nẹ́tíwọ̀kì lọ́rùn. ká ẹ máa wo ìgbésí ayé tá à ń gbé nílẹ̀ Nàìjíríà torí mi understand. èmi náà wá jókòó wọ́n wò pé lóòótọ́ tá a bá ní ká sọ òtítọ́ Nàìjíríà wọn ò ní àṣẹ láti pa fún Fúlàní. ẹ má yẹ ká tọra wa wọn ò lè pàṣẹ fún wọn. ìtorí pé Buhari ò lè ṣe anything. Buhari ò lè ṣe nǹkan kan. Buhari ò lè stop àwọn Fúlàní àbí àwọn Boko Haram. ìtorí pé láti ilẹ̀ Arab ni wọ́n ti sponsor wọn. tí wọ́n bá dẹ̀ pawó ní Nàìjíríà wọ́n ń gba owó lórí Nàìjíríà. ìdá mẹ́ta ìdá méjì ó ń lọ sọ́dọ̀ wọn ká lọ pé ìdá méjì àbọ̀. èyí tó kù òun ni wọ́n ń pín ló fi jẹ́ pé gbogbo ẹ̀ Nàìjíríà máa sọ pé òun jẹ gbèsè. Nàìjíríà máa lóun jẹ gbèsè. àṣẹ tí wọ́n fi jẹ gbèsè nìyẹn torí pé wọn ò ní àṣẹ. Arab ló ń control wa. ayé èèyàn mi tí ẹ bá rí tírélà tí wọ́n fi wọ́n ṣẹ̀ wọlé báyìí ni o. mo ẹ bá yín sọ̀rọ̀ wọ́n ṣẹ̀ wọlé ni àwọn Fúlàní ṣẹ̀ wọlé ni pẹ̀lú AK-49 bí 49 ni wọ́n gbé wọlé kàṣàgbùà ní gidi. tí ẹ bá rí tí wọ́n pálí ọta àbọ̀ tí wọ́n gbé ìfọ́ọ̀tì ẹ máa mọ̀ ẹgbẹ́ kan wà wọ́n rẹ́dì láti pa ara wọn run láì ṣe àwa. kò yé mi rárá ìfọ́ọ̀tì mi ò understand ipò tá a bára wa ní Nàìjíríà. wọ́n ń sọ lóòótọ́ ẹ jẹ́ kí n gbọ́rọ̀. ẹ má bínú ẹ̀yin èèyàn mi àwọn ọmọ yín ni wọ́n ń dára àgbo ṣe wù wọ́n Ọlọ́run òkú ní pa wọ́n. ṣé ẹ rí nígbà tí mo rí àwọn irinṣẹ́ yẹn mo rí pé nínú ilẹ̀ Yorùbá Ọlọ́run Elédùmarè kó fún wa ní okun yìí kó jẹ́ ká ṣẹ́gun gbogbo tó wà lẹ́yìn ni. ìfọ́ àti irinṣẹ́ wọlé o ìfọ́ àti
gidi, wọ́n kó wọlé gidi gan ni, pálí ló fi di ọta àbọ̀ tí wọ́n ṣe kó wọn wọlé. Kí ló dé tí tó bá jẹ́ pé lóòótọ́ kì í ṣe, tó bá jẹ́ pé kì í ṣe pé Arab ló ń control wa lóòótọ́, ṣé kò yẹ kí ìjọba bó ṣe capture Sunday Ìgbòho, májàsọ́lá Àdìsá ọmọdé yẹn mọ́, owó bàbá dámì ò ní kú láéláé tiẹ̀ o, àwọn ọmọdé ọmọ ẹ orúkọ ẹ ò ní parọ́ òdẹ ní bá wọn kúkú òjijì. Tó bá yẹ pé bí wọ́n ṣe ṣọ́ Sunday tí wọ́n ṣọ́ mú, ṣé kò yẹ kí wọ́n lè ṣọ́ àwọn wèrè tó ń kó wọlé, ṣé kò yẹ kí ìjọba Nàìjíríà kó lè ṣọ́ wọn mú ni? Tó bá yẹ pé lóòótọ́ kì í ṣe pé Arab ló ń control wa, ṣé ìjọba Nàìjíríà tó ṣọ́ Sunday Ìgbòho ọmọdé yẹmọ mú, ṣé kò yẹ kó lè ṣọ́ àwọn Boko Haram àbí àwọn kí ni wọ́n ní wọ́n ń kó wọlé? Ṣé kò yẹ kí ìjọba Nàìjíríà lè ṣọ́ wọn ni? Ṣé kọ́wọ́ ò tí ì yẹ kó tẹ̀ wọ́n láti jọ́ yìí? Àwọn awítọ́ àwọn ọmọ Yorùbá kan wọ́n wá ní àwọn ń gba owó, àwọn wá pẹ̀lú àwọn lọ́tẹ̀, oyè tó kára àwọ̀ máa wá kára ẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ, oyè tó kọ ara wò. Ṣé rí àwọn mọ́là ní kinní kan, àwọn Haúsá àti àwọn bòròró ìwọ́n ní kinní kan, tí wọ́n bá ń dóòbò lọ́wọ́ báyìí tó jẹ́ pé ọmọ Yorùbá ni, tí ogun bá dé wọ́n máa pa ọmọ Yorùbá yẹn. Ṣùgbọ́n Yorùbá ní ẹ̀bùn kan pé tá a bá fi ọmọ wọn, yálà ọkùnrin àbí obìnrin, a máa gbé pamọ́ ni. Kò bá jẹ́ Ìgbò, a máa gbé pamọ́, a máa tọ́jú ẹ̀ pamọ́ ni. Ṣùgbọ́n àwọn ò ní ojú irú ẹ̀. Tí wọ́n bá fẹ́ ẹnìkan tó jẹ́ pé kìíní, tí ogun bá dé wọ́n máa pa ẹnìyẹn ni. Ibi tí wọ́n láìkì ìlú wọn dé. Ẹyẹ èèyàn mi ẹ máa try láti understand mi. Níbi tí wọ́n láìkì ara wọn dé. Ṣùgbọ́n àwa Yorùbá a fẹ́ràn ara wa. Tó tó wípé a fẹ́ràn ara wa ni kò yẹ kí ká máa ti torí owó ká máa pẹ́ pa ara wa run. Ṣùgbọ́n owó tẹ̀ ń gbà yìí, àwọn ti pẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀, tí ogun kan bá ṣẹlẹ̀ wọ́n padà bọ̀ wá bá sórí yín. Nítorí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè jà fún wọn tó. Èyí tí wọ́n tó dápẹ́ agbára wà lọ́wọ́ yín nílẹ̀ Yorùbá, àti ẹ̀yin ọba, àti ẹ̀yin ìjòyè, àti ẹ̀yin ọ̀tọ̀kùlùlù, mo fẹ́ kẹ́ ẹ rántí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ pé súnmọ́ wọn tó, tí wọ́n bá dé ní tòótọ́, oyè tó kára wò máa kára ẹ̀jẹ̀, wọn ò ní mọ̀ yín o. Mo fẹ́ kẹ́ ẹ lọ fi sí mẹ́mórì. Kò sí ìjọba jẹ́ wọn ò ní mọ̀ yín. Ẹ ń ṣiṣẹ́ fún wọn nísìnyí, wọ́n ń gbowó fún yín, ẹ bá ṣe kíní kan tó gún bá dé wọn ò ní mọ̀ yín. Ibi tí àwọn pípù yẹn tí wọ́n ya wèrè dé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí kó délé kó dóko. Mo fẹ́ sọ fún yín pé wọn ò ní mọ̀ yín rárá tí ogun bá dé. Wọ́n sọ fún yín pé tí wọ́n bá wà ní orí obìnrin tó jẹ́ Yorùbá bí obìnrin Yorùbá fẹ́ wọn, tí ogun bá dé wọ́n máa pa ni. Ṣé àmọ́ pé nǹkan tó dùn jù nìyẹn láàrin ọkùnrin àti obìnrin? Àní tí wọ́n bá wà ní orí oyè, tó bá wà ní orí obìnrin iṣẹ́ tó ń dùn obìnrin lọ́wọ́, tí ogun bá dé wọ́n máa pa obìnrin tí wọ́n ń dùn yẹn. Ṣé àmọ́ pé nǹkan yìí ó máa ń táìtì àwọn obìnrin àti ọkùnrin papọ̀, tí kì í jẹ́ ká lè tètè ṣe aburú síra wa? Àfi tó bá jẹ́ ìran ẹran, òun ló lè ṣe aburú sí ìfẹ́. Àwọn torí pé àwọn tó bá ti ń ṣerú kan bẹ́ẹ̀ tó ń ṣe aburú síra wọn, ẹ ti mọ̀ pé ìran ẹran ni wọ́n. Ṣùgbọ́n ìran Yorùbá gidi, àwa ò kì í fẹ́ láti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn síra wa. Mo fẹ́ sọ fún yín pé níbi tí wọ́n ya wèrè dé, tó jẹ́ pé tí ogun bá dé wọn mọ ọmọ ìyá wọn tó bá gbé Yorùbá ni, wọ́n máa pa ni. Ẹ̀yin tẹ́ ẹjọ́ lórí tẹ́ ń gba owó, tí nǹkan kan bá ṣẹlẹ̀ pẹ́m, escape rárá lọ́wọ́ àwọn pípù yìí. Mo fẹ́ kẹ́ ẹ lọ ronú sí dáadáa. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ ronú sí pé ẹ lè escape. Kò sínú òkúta lè ní, wọ́n á sì múnú àwọn ọmọ yín balẹ̀. Gbogbo èyí tẹ́ ń gba owó tẹ́ fi dojú ìjà kọ ọmọ Yorùbá, tẹ́ ń fà wá sílẹ̀, tẹ́ ń fa àwọn tí wọ́n dìde, tí wọ́n fẹ́ jà fún ìran Yorùbá.
sọ fún yín mo fẹ́ kẹ́ lọ fi sí mẹ́mórì wípé ìtàkùn tó ní kẹ́ni bá wọ̀dọ̀ ni òun àtẹni lọ́jọ́ máa lọ o sẹ́ẹ̀fù lọ́wọ́ Fúlàní o mo fẹ́ kẹ́ lọ dìyẹn mú ìtorí pé ní ìsìn ẹ̀ ń ṣe à ń sọ fún yín ẹ̀ ń ṣe à ń kìlọ̀ fún yín ẹ̀ ń ṣe à ń sọ gbogbo ẹ̀ ẹ̀ ní ẹ̀ nígbà ẹ̀ nígbà ẹ̀ ń ta ilẹ̀ Yorùbá ẹ̀ ń ta ọjọ́ ọ̀la yín ẹ̀ ń ta àwọn ọmọ tí yín ẹ̀yin lọ́balọ́ba àti ìjòyè àti ẹ̀yin ọ̀tọ̀kùlùlù èyí tí agbára wà lọ́wọ́ ẹ̀ ń ta ilẹ̀ Yorùbá ẹgbẹ́ ìyà sí orí ọmọ Yorùbá ẹni àní kúrò nínú ìyà ẹ̀jẹ̀ ń tà wá ẹ̀ ń gbowó lórí wa ṣùgbọ́n mo mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ̀yin náà ní save mo fẹ́ kẹ́ fi sí mẹ́mórì bí ẹ̀ lè save bẹ́ẹ̀ ni ẹ̀ ní save torí pé àwọn pípù yìí nǹkan tí wọ́n ń plan kò ń ṣe nǹkan kékeré rárá ó bẹ́tà kẹ́ lọ pé ẹ̀dọ̀ fún inú yín kẹ́ ẹ ronú yín kẹ́ ẹ padà owó tẹ́ ẹ ti gbà kó jẹ́ àjẹmọ́nú fún yín ṣùgbọ́n kẹ́ ẹ padà wá padà sọ́pọ́ọ̀tì Yorùbá torí tí wọ́n kó wọlé wọn ò bá wa mú ní ṣeré o mo rí àyà mi ga ẹ̀rù bà mí ọkàn mi bàjẹ́ ọkàn mi porúurú mo wá wo yìí Yorùbá omi ẹkú bọ̀ mí pé Yorùbá lè tara wọn nítorí àti jẹ ìtorí owó tá a máa fi sílẹ̀ sílé ayé lọ tí a ní gbé lọ owó tó yẹ pé máa tó èèyàn ló máa kù Yorùbá kí ló tẹ̀ jẹ́ ká ronú wọ́n ní ọlọ́mọba kì í jagun bí ẹrú kò ń ṣe lọ́dọ̀ Yorùbá ti sìn èyí ń jagun bí ẹrú ni ẹ̀ ń ta ìrántí yín ni ẹ máa bá mi gbé ètò yìí mo fọlọ́run bẹ̀ yín ẹ máa bá mi tẹ like ẹ máa bá mi tẹ love Yorùbá 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 ẹ má gba owó mọ́ àwọn pípù yóò bá wa ṣeré rárá àwọn pípù yóò bá wa ṣeré rárá àwọn pípù yóò ṣeré àwọn pípù yóò ṣeré wọn kò sí eré àwọn pípù yóò bá wa ṣeré Yorùbá ẹ lọ ronú ẹ ronú ẹ má kíṣẹ́ rí ọ̀rọ̀ tí mo sọ yìí ó ń dùn mí ó ń ká mi lára gan Yorùbá wà ní danger o Yorùbá wà ní danger o danger la wà o danger la wà o àwọn pípù yóò ṣeré o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àwọn pípù yóò ṣeré o àwọn pípù yóò bá ṣeré rárá nǹkan tó kó wọlé kọjá bẹ́ẹ̀ wọn ò bá wa ṣeré rárá Ọlọ́run ò ní jẹ́ ká rógun Ọlọ́run ò ní jẹ́ ká rógun àwọn tá a jẹun tẹ́lẹ̀ ẹnu àwọn ọmọ wa míì wọ́n jẹun tẹ́lẹ̀ ẹnu kọ́ ipò wo làwọn ọmọ ìfẹ́ wà ipò wo la fẹ́ wà nílẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà Yorùbá ilẹ̀ Yorùbá mo tún pe ààrẹ wa ẹ wá ni wọ́n ń bú yín ẹ jọ̀ọ́ má bínú àwọn èèyàn mi kan náà ń pè mí wọlé ẹ ṣábà mi dúró síbẹ̀ wọ́n dẹ̀ tún flag mi ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá bàbá Gani Adams ẹ pa kìtì mọ́ra ẹ fa àwọn èèyàn mọ́ra ẹ fà wọ́n mọ́ra ẹ wá ọ̀nà bí Sunday Igboho ṣe máa jáde torí pé ayé máa bú yín ayé tí ń bú yín báyìí ayé máa bú yín o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba ẹ rántí pé ìjọba tó wà lórí oyè yìí tí nǹkan bá dé kò síbi tẹ́ fẹ́ sá lọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tí nǹkan bá dé tí nǹkan bá lúkàsà gbà ò kò síbi tẹ́ fẹ́ lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín kò síbi tẹ́ fẹ́ lọ torí pé àwọn pípù yìí ò mọ ọmọ ìyá wọn tó bá fi ọmọ lọ́wọ́ yín ẹ̀yin ọba yìí tí Fúlàní tàbí Haúsá tó bá fẹ́ ọmọ lọ́wọ́ yín tí ogun bá dé ẹgbàgbẹ́ máa bógun yẹn lọ ni torí pé wọn kì í mọ̀ọ̀yàn tí ogun bá dé wọn kì í mọ̀ọ̀yàn o mo fẹ́ kẹ́ lọ dìyẹ mú gbogbo ẹ̀yàn bá lẹ̀ Yorùbá bàbá wa Ọ̀jájá kejì